ilé olóríire lójúmọ́ mi mọ́ nílé ìyá ọlọ́jọ́bí Mrs Sunday Olúwafúnmikẹ́ the proprietress of Dimeji Premier Schools Àkúrẹ́ ọmọ late Mr and Mrs Adégbòye Ajígbọ́làmù ti ìlú Ìlaramọ̀kín mọ́ wọlé mọ́ràbá olóríire ọlọ́jọ́bí aya Mr Sunday Ọládìméjì ti ìlú Ọ̀kà Àkókó the proprietor of Dimeji Premier Schools Àkúrẹ́ mọ́ wọlé mọ́ràbá olóríire ọlọ́run ọba òní jẹ́ kó parẹ́ máa lójú yára Samuel àbúrò Mrs Fúnmiláyọ̀ Ajígbọ́làmù nílùú Spain tèrè tójú owó ló kó bọ̀ lọ́lọ́ ọlọ́run ọba yára Samuel ìyá ọlọ́jọ́bí máa ń gbọ́ o orógbá jẹ́ kó o gbó kọ́ ọtọ́ kọ́ ọpẹ́ nílé ayé kánrin kése ọ̀tẹ̀lẹ̀ yìí pẹ́ òní tẹ́jú lẹ̀ mọ́lẹ̀ agbami ayé òní gbé ọ lọ gbogbo ọjọ́ kẹrìnlélógún nínú oṣù kẹsàn-án ńlá àyájọ́ orí kádùn rẹ tọdún èyí tún pé àwa bá ọyọ̀ ọyọ̀ oyin lọ́mọdún tiẹ̀ nínú afárá àfrèmọ̀jọ́mọ tiẹ̀ lápà mẹ́kò ló ti mọdún tiẹ̀ lálárèrè òkú ọdún òmòrè la ṣe wá bọ́ ọdún pé òre àwa bọ́ ọdún pẹ́ lọ́wọ́ Olódùmarè ọba tó tún pa ọmọ tó dá ọ sí fún wa ò ní fọdún èyí ṣòpin yára sàmì ògbétó àmì mi ìyá olóríire abẹ́yín funfun bí ike àmọ́ bí ọjọ́ arẹwà lóbìnrin obìnrin re lọ́ọ̀dì ọkọ àti wá tó lólùfẹ́ rẹ tútù kankan ò ní tuyín ká yàyà kankan ò ní yà yín ọ̀dádámọ̀dàrú olójú fọ́pọ̀mọ́yọ̀ wọn ò ní dàrin yín rúkẹ́ ẹgbẹ́ fúnra yín kẹrin kése ẹ̀gbọ́n rẹ̀ ń kọ́rí o ẹ̀gbọ́n tí ń ṣe bí ìyá Mrs Fúnmiláyọ̀ Ajígbọ́làmù nílùú Spain ikú ò ní poyin ká lè rí musa fara ikú ò ní pọ̀gẹ̀dẹ̀ ká lè rí musi elétídò lágbára lọ́wọ́ Olódùmarè ọba ikú tó yóò ní pa ọ́ tèrè tójú owó ló kó bọ̀ lọ́lọ́ ọlọ́run wọn ò ní fi ọ́ tẹ́lẹ̀ ọkọ̀ wálé yára Samuel ìyá ọlọ́jọ́bí Mrs Sunday Olúwafúnmikẹ́ orí kì í fẹ́ já lálẹ́ odò orí burúkú ò ní fọ́ ẹ̀dọ̀ kì í dùn gbìn ẹ̀dọ̀ ò ní dùn ọ́ màá rí màá ọ̀ra kì í jẹ́ kébi ọ̀pẹ̀ èékánná àtẹ̀bí àárọ̀ ebi ọ̀sán àtẹ̀bí alẹ́ ìkankan ò ní pọ̀ lọ́lọ́ Olódùmarè ọba ọ̀yá o èmi mọ bí wọ́n ti koríkì bàbá tó bí ọlọ́mọ Ìlaramọ̀kín ní í ṣe lé èèyàn tí ó rebi ọmọ ṣàfira jẹ́ ń kí ọ bí wọ́n ti kìran bàbá rẹ gan ọmọ ajérò ọmọ ọ̀kín ọ̀sà ọmọ sùkèrègbè lójú ọ̀run ẹ̀yin náà ni ẹ̀yin lọ́mọ òkúrúbà lérí ọ̀làjèrò faraṣẹ́gi ẹ̀yin lọ́ máa kó gba bẹ̀bẹ̀ sóró òrósùn róòlọ̀ àjíbọba rẹ ọba iná ni wọ́n kó kí bàbá tẹ̀yìn gangan ọ̀gbẹ̀lúgbẹ̀yìn àìná òrósùn o ọmọ Fátolúrìn Ìlaramọ̀bẹ̀ ṣe yẹn náà gúnrọ́ nímọ̀kí nínú ilé bàbá tó bí ọlọ́mọ gangan Ìlara làkọ́bí Oòduà nífẹ̀ẹ́ ọmọ akóró mẹ́fà ṣe lọ́ọ̀jọ́ ọmọ ajàbí àrìrà ẹ̀yin lọ́mọ ajàbí ìbọn ọmọ rúmọlẹ̀kọ̀mọ̀ ìgbọ́wọ́ nínú ilé bàbá tó bí ọlọ́mọ ọlọ́jọ́bí ọ̀yá jẹ́ ń tún wá kí ọ sílùú olólùfẹ́ rẹ gan Mr Sunday Ọládìméjì ọkọ rẹ̀ tí ń tọ́jú aya tí ń ṣèké aya Ọ̀kà Àkókó ní í ṣe lé o ọmọ ọlọ́kàrúfẹ̀ Ọ̀kà Àkókó ọ̀kàrúfẹ̀ ẹkùn ńlá forí òkè ṣe bùgbé ogun kógun ọgbọ́dọ̀ dojúkẹkùn ń bùdó ogun tó bá dojúkẹkùn ń bùdó yóò dẹni ẹbọra nínú ilé ọkọ tó fẹ́ ọláya ọmọ orí òkè àfòkútarí gidi bógun jà tó bá yíkú atúnyíkẹ́ ogun a sì tún ká ọ̀kàrúfẹ̀ ayẹyẹ bí èṣù ọ̀kàrúfẹ̀ ṣe méjì gbogbo Àkókó ṣe mẹ́ta nínú ilé ọkọ tó fẹ́ ọláya ọlọ́jọ́bí dámi lóhùn ọjàre wọ ni nkó bẹ̀rẹ̀ fún òní fọdún èyí ṣòpin àríyáyá ń ti yá àríyọ̀yọ̀ ní ti yọ̀ iná ní sàyà ná tọmọdé tàgbà wọn mọ fọyàyà ṣe tiẹ̀ ni òní rántí ọjọ́ bí rẹ banújẹ́ lágbára lọ́wọ́ bàbá òkè happy birthday to you na I wish you long life and prosperity.